fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Magbo owó mi bó pẹ́. Mágara wájú ti bí fún wọn lówó wọn. Magbo owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Saamu Ṣíkàdé fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Saamu fún wọn lówó wọn. Kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ òye. Alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní ìdájọ́ jẹ́. Sísá, ṣé ká rìnrìn wa lọ́tọ̀ọ̀tọ̀? Ní o ṣé kẹ́mi máa lọ? Torí kò yé mi sí oníbàárà Saamu ò jáde. Kí ló ṣẹlẹ̀ náà? Má farabalẹ̀ o. Má farabalẹ̀, kí ló ṣẹlẹ̀? Mi ìfẹ́ wàhálà o. Farabalẹ̀ bíi ti bá o. Táyì ti lọ àti pẹ́. Ẹ wo kìtì ẹ ṣe fọ́ọ̀tì wọn tí ó bá kí n ṣe mistake táwọn ọ̀rẹ́ mi ṣe ṣé yẹ ká ṣe wà ń bí ṣé pé ká ti débẹ̀ ni. Ti pẹ́. Ẹ wọ́n nu yín ló complain. Ẹ bá ṣe wọ́n mi bí apọ̀dà. Èwo ló ṣí náà wo bá sísá ẹ sọ̀rọ̀ àbí kí ni gbogbo dáadáa yìí. nǹkan ṣe ni ẹ wo bó ṣe rí. I don't understand. Well, ẹ̀yin ló máa bá wí torí wọn ò bí dá kó dárúkọ mi. Mi ò dẹ̀ ní jèrè ẹ fún nǹkan tó sọ yẹn. Ó ní ṣe oríire. Wọ́n èyí ní jèrè wọn náà. Tí kò bá ń ṣe bọ̀dá ìbọ̀dá Saamu, mo ti sọ fún un pé ká máa lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ṣé yẹ kó jẹ́rú èèyàn olórin ni wọ́n bá ọkọ̀ pọ̀? Àkóṣẹjọ́ lọ́wọ́ ẹ̀. Ṣé bí mọ́tò lọ́ máa jọ jókòó sí? Ẹgbẹ́ mi ló fi máa jókòó sí. Máa fojú ẹ̀rí máa bo. Kí ló ń ṣe ìgbàmọ́ ìtẹ̀kọ̀ ń pariwo? Èmi mo máa blame ara mi o. Kí ni mo ń ṣe ń bí báyìí? Obli Whiskey, jọ má bínú ṣé mi ò sí náà àwọn girama tó ń sọ. Ẹni girama aṣáájú wọn sẹ́ẹ̀tì kan ni. Kò dẹ̀ ní dáa fún ẹ. Ẹ má ṣépè fún mi o. Ẹ ṣépè fúnra yẹn, má tiẹ̀ ṣépè fún mi. Bọ́dá mi wèrè yìí. Níwájú mi lè tún ti ń nàka síra yìí. Àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀yin tá a ní ká mú lọ pàtí ẹlòmíì inú yín kò jẹ́ jọlọ fúráìsì pàtí rí. Wọ́n dẹ̀ pè wá léré adẹ̀sàtà mọ́tò pé kí gbogbo wa jọ lọ mo mọ̀ pé wèrè mi inú ẹ̀ ti ń dùn tí bá bínú sí pé kí gbogbo yín máa lọlé ṣáà máa sunkún torí jọlọ fúráìsì mi àbẹ̀wò ní gbogbo orí burúkú yìí. Èyí wà lẹ́ni ò sí nǹkan. Wèrè ni ẹ ní o ti sọ lẹ́ẹ̀kan mo ń pretend bí pé mi ò gbọ́ o tún sọ lẹ́ẹ̀kejì mo ń hàtì bẹ́ẹ̀ ni pé kò wọ̀ mí létí lórí burúkú ó pọ̀ àṣèrè ó wọ̀ mí látòkè débi ìsàlẹ̀ ó stop láàrin méjì òun ló pọ̀ wèrè nínú aṣọ òkè ó pọ̀ wèrè. Tálẹ̀ ló ń pariwo ń bẹ̀ àwọn wo ni orí yín ò pè yánlọ ẹ pariwo gbájú ẹ mi kọ́ lọ́dún máa dùn. Bọ́dá Saamu, àwọn ẹ kú oríire o. Ẹ kú oríire èèyàn yín tó bímọ o. Ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ ní bínú ni o. Ẹ wò mí ní lè tẹ̀lé yín lọ. Mo ní kí wá yọ̀ fún èèyàn yín tó ń kó yín lọ sóde ni. Orí ẹ bàjẹ́ ìwọ lè di aago òṣè èèyàn yín ló ń kó yín lọ sóde. Ṣé Gbàdàmọ̀sí tó bímọ ṣé kò dá sí yín ládùúgbò tí mo fi wá lọ bí kò mọ ẹ̀. Kí ló kàn mí pẹ̀lú Gbàdàmọ̀sí? A ní mo wá kí yín fún èèyàn yín tó bímọ. Ẹ kú oríire. Àǹtí ẹni tó bá bímọ gangan ni kẹ́ sọ. Àbí Saamu àti báńdì wọn a máa lọ play bẹ́ẹ̀. Bọ́dá Saamu ò jẹ́ lọ bẹ̀. Bẹ́ẹ̀ ni wọn ò ní fẹ́ lọ bẹ̀. Bọ́dá Saamu ò ní fẹ́ lọ. Mi ì ní fẹ́ lọ bí nǹkan rí èèyàn mi tó bímọ mi ì ní fẹ́ débẹ̀ kí ló mean by that sọ fún mi náà kí ló mean. Bọ́dá Saamu ẹ fẹ́ sọ mi pé ẹ̀mọ́ ẹni tó bímọ. Mi ò mọ náà mo ṣe ń bi ẹ́. Má dẹ̀ sọ̀rọ̀ kí ló dé ìnáwó mi lì fún ẹ̀mọ́ ẹni tó bímọ tẹ́ ẹ bá ti mọ̀ ẹ má mọ̀ náà ni. Ẹ wo ẹ̀yin èèyàn mi Ọlọ́run aṣọ yín gúnlẹ̀ láyà tàlàáfíà. Ok kò sí wàhálà ṣé ẹ gbọ́ bó ṣe yẹ̀yẹ̀ mi. Wọ́n ní fọ̀rẹ́ hàn mí kí n mọ orú èèyàn tẹ jẹ́. Ṣé ẹ kọ́ wọn wèrè tó ń bá ṣọ̀rẹ́ rìn? Bẹ́ẹ̀ ni àwọn wèrè dédé yìí. Tí ó bá jẹ́ kọ̀ tó pa wá pọ̀. Ta ló fẹ́ wà mọ́tò ìbàdàn ní? Sáìdọ̀sù kọ́kọ́ lọ sínú mọ́tò yẹn kó start mọ́tò yẹn. Start mọ́tò yẹn kó gbéná lórí ẹ̀ kí yẹn ti máa ṣiṣẹ́ lọ kíákíá. Ó yá ẹ wọnú mọ́tò ẹ̀yìn ní kẹ́ mú o. Ẹni sùn. Bọ́dá Saamu mọ́tò yóò start. Kíde. Ó wọnú mọ́tò tẹ̀ wọnú mọ́tò sí. O ti ní mọ́tò start. Kíde ṣe bátìrì. Ṣé bátìrì tuntun yẹn náà ni? Ó wà. Ẹ má wọlé, ó ti yé mi. Kí ló rò kò ṣẹlẹ̀ yẹn? Pẹ̀lẹ́pẹ̀ kí ló rò kò ṣẹlẹ̀ yẹn? Gẹ́ẹ̀tì èmi gbà lọ́wọ́ mi. Ọdẹ èṣí. Ẹni bá robí sí mi ìbí àbá o, ìyá yín ni wọ́n máa jígbe kórí mú wá. Ó dá ẹ bá rò kó jẹ́ ti wọn, ẹnì kan tó lù mọ́ ẹ̀ dárí, wọn ò ní gbé mi lágbára ọ̀gá wa.
ẹ̀yin mèrè tẹ́ bá wà bí tẹ́ rò pé kájọ wọ mọ́tò kẹ́ lè ṣe fẹ́ nù yín kò ní work. Guys, I'll be thinking about this. Ẹ jẹ́ ká lọ bá ṣe ń lọ àmọ́ àrìn deduction àdẹ̀gbẹ̀ káàbù ti wà ní. pẹlẹbẹ ẹ dúró tí kí mọ́tò ìṣiṣẹ́ tó bá ti ṣe kẹ́ ẹ̀ mọ́ bẹ́ẹ̀ ṣe máa bọ̀. dọ̀tún ó rẹ̀ dẹ́. ó rẹ̀ dọ̀tún. ó rẹ̀ dọ̀tún lọ́jọ́ play. ẹ já lọ. ògbẹ́dẹ̀ ti gbẹ̀ mí gan-an láti rí bí ìróró inú. Bọ̀dá Sàámú ẹ kú oríire. Oríire kí ni ṣé wo lọ síbi ìkóbá àbí ṣé ní ọ̀dọ́ wa ló ń lọ fẹ́ lọ wọ bọ́ọ̀sì. Ẹ kú oríire ọ̀hún ẹ dẹ̀ kú oríire tèèyàn yín tó bímọ. ó ti ń fẹ́ di nǹkan mi báyìí. ọ̀dọ́ Gbàdámọ̀sí ni àlọ́ mọ́tò wa dẹ̀ ṣe kí ni. ó bàjẹ́ á dẹ̀ fẹ́ lọ ṣe kí ni. abẹ́rẹ́ ọdẹ káàbù. èèyàn wá wo ni. Bọ̀dá Sàámú ẹ stop ẹ náà bọ̀dá Sàámú ẹ stop ẹ yé mú mi ṣeré ṣé máa ní èèmọ̀ èèyàn yín tó bímọ ni. kí máa ń ṣe èèyàn yìí ná ojoojúmọ́ ni máa pílánì wèrè. wèrè gidi ni òṣì gidi ni wọ́n plan wèrè gidi lọ́n plan kí ni gbogbo orí burúkú yìí. ṣẹ́yìn mẹ́rẹ̀ẹ̀rin fẹ́ wá máa mú mi ṣeré ni àbí kí ni mímí gbogbo eléyìí nìsín ẹ̀yin náà máa sọ pé èèmọ̀ èèyàn bọ̀dá Sàámú tó bímọ. máa gbọ́ ọmọdé ni ẹ relate pẹ̀lú mi èèyàn mi wo ló bímọ mi ò mọ̀ èèyàn kan náà ṣẹ̀ṣẹ̀ sọ́tàn ni èèyàn mi wo ló bímọ. ẹ wo bọ̀dá Sàámú ẹ má mú mi ṣeré tẹ́bà sí mo yan yín tó bímọ ẹ mọ̀ náà nìyẹn. ẹ jọ kí lọmọ yìí jù. èsì kìíní kan níbẹ̀. kò sí nǹkan bẹ́ẹ̀ kò sí nǹkan tó ń jù. no problem. ó ti yé mi ó ti yé mi ó ti yé mi ó làwọn péjọ tí mo bá fẹ́ hit much money ó làwọn olórí burúkú yìí máa ń gbógun dé. kí ni mo lọ ṣe mi lẹ́ẹ̀kan náà mo ló ń gbẹ́ngbẹ́ bẹ́ẹ̀ ebi ti pẹ̀lú ẹ̀ ọmọ òṣì tí mo pàdé olórí burúkú. seriously. táwọn owó yìí. brosa. báwo ni. Sàámú. mọ́tò ẹ̀kọ́ nìyí. ìkọ́ láwọn mọ́tò mi ni sà. o ti ń kọjá ẹ̀ ló yà mí lẹ́nu. mo rí yẹn nínú mi dùn ní sà. ẹ ká sọ sá o. kò ní bàjẹ́ fún yìí o ẹ ṣẹ́gun ẹ̀kọ́ àpọ̀nlé Gbàdámọ̀sí ló bímọ èmi ni wọ́n pè kékeré wa kọrin o ni mo ṣe kó àwọn grooms mi tí mo kó wọn lọ síbẹ̀ ẹ bẹ́ẹ̀ ni pẹ̀lẹ́ kálíkì dẹ̀ ṣe pé bóyá o máa bísí gan ni ìwọ ló yẹ kó sáré gbé wà débẹ̀. ó dẹ̀ dùn mí gan ṣá o ó yẹ kí n gbé débẹ̀ bọ̀ mo ń kánjú lọ síbi kan ní bro Sam mo ń kánjú lọ síbi kan ní. bọ̀ kí n tó lọ sàn bro Sam adẹ̀kú ti Yoshibi o. kí ló ṣe. Yoshibi lóyún ní títí ó fi. bíbímọ àdẹ̀gbọ́n kankan Yoshibi bímọ àgbọ̀n kankan. ó dùn mí báyìí sọ fún mi yẹn o. Saamu. Bọ́sẹ̀lẹ̀. Ẹ bá jẹ́ wọn. Saamu. Ẹ jẹ́ wọn sókè. Saamu. Ọba. Gbé wọn. Saamu. Olúwa ṣeun. Olúwa ṣeun. Saamu ló ṣe pẹ̀lẹ́. Saamu ló ra o. Gently. Saamu ló ra ọba. Saamu pẹ̀lẹ́. Ó wò lọkọ. ẹ wé lóyún. Tani yẹn. Saamu. ẹ rí style tó fi bímọ. Saamu. Ọba. Ẹ sẹ́ni kọ́ ni bẹ́ẹ̀ Saamu. Àbọ̀ mo ti máa ti sọ̀rọ̀ yìí o. Ojú máa di bí gbogbo àǹtò gbẹ̀. Bébí ìwọlé jálọ. What's up? Saamu. Saamu. Kí ló ṣẹlẹ̀? Ẹ má bínú. Saamu ra wá. Saamu wá o. Saamu bíi ti báwo. Ṣé ó sọnù ní ibo ló lọ? Adá fún yín. Ẹ wò iṣẹ́ òde àbẹ̀ ni pé erin ń kọrin nínú rí rẹ̀. Ẹ̀yin lè máa jẹ́ kó yé mi. Erin ń kọrin. Bíi ti báwo kí ló ń kọrin? ẹ sà nǹkan tó ń tẹ̀ láti sọ ni pé bọ́dá Sàámú wọn kàn déédéé ya wèrè ni. Mú èmi kò fẹ́ fi gbogbo ẹnu sọ́lẹ̀ yẹn o. Saamu ya wèrè. bẹ́ẹ̀ni bó ṣe dùn yín gan ó dùn àwa gan. Ṣé ẹni bó ṣe dùn yín ni ó ṣe dùn wá? Kò sí kó má rí bẹ́ẹ̀. Bó ṣe máa rí nìyẹn. Kéèyàn wà tó jẹ́ wípé gbogbo ọ̀rọ̀ lọ́rọ̀ lójú ẹ̀ máa tó. Ojú mi tó chọ́. Kò sí nǹkan tó ń lọ ládùúgbò tí Saamu ò ní mọ̀. Ṣọ́ fi ṣe ni, ṣọ́ fi rán ni. Ẹ lè yẹ yín. àṣẹ. Àrẹ orí ibùrú gidi. Má bínú. Kẹ́nìkan máa bọ́ ẹ. Kó máa fún ẹ lóúnjẹ láàárọ̀ lọ́sàn-án lálẹ́. Ṣé wàá gbàdúrà kí tọ̀hún kó yá wèrè? Can you imagine? ẹ sà
tó bá ń ṣe pé torí mood tí mo wà ní tí bá súnmọ́ yín tí bá fi kọ́ra gba yín lẹ́sẹ̀ ẹ máa lulẹ̀ ni. èmi lè fẹ́ gbá lẹ́sẹ̀. bẹ́ẹ̀ ni na. ẹ wo ẹ̀yin méjèèjì màá nà yín ládùn dojúbo lẹ́yìn sísìn tẹ́ẹ̀nì mímọ́ màá nà yín padà nù. ẹ wo in fact bẹ́ẹ̀ wà yìí gan màá gbá yín lóòka lẹ́sẹ̀kẹsẹ̀. àdáyé dúró lélẹ̀ ẹja máa wá wọlé. ọmọ dàrú ó ya wèrè kò tí ì ya nǹkan kan ó ṣe bẹ̀rẹ̀ kò ní sàn ẹ̀yin fúnra ara yín gan ẹ máa padà ya wèrè gbẹ̀yìn ni. àwọn olórí burúkú imagine èmi nìkan mo lè sọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ báyìí lójú ẹ̀ máa ń tó. eléyìí bá wò bá wò. wẹ́rẹ́ níbí bá máa ń láyìn gbẹ okòlómọ tún dá ṣá. máa fọ máa láyìn gbẹ níbí bá wo ọmọ rómi wọ́n máa fọ rárá ọkàn gangan ni ó ti yẹ ọkàn gangan ni wàá tún dà ó ti yẹ. ee kóòsì bá rojọ́ drop owó kó mẹ́rin sílẹ̀. ó yá àwa sì ń lọ kò sí wèrè àwọn àmì kó sílẹ̀. ó yẹ mọ́kò o wọ́n bọ́ fìjà ọkọ̀ wọ́n bọ́ àwọn bẹ́ẹ̀ ṣe kéèké mi wọlé ni. àyà mi ń já ni ọmọ já mi àyà mi ń já ni náà. kí ló ń jara yà mo gbé wọ́n lọ dà níbí ó yẹ bọ́ fani gbólóhùn. yé kúrò lójú rẹ̀ ẹjọ tó lọ ibo lẹni lè bá mi rí ata tí mo lè sàré fi jẹ ẹjọ. bọ̀dọ̀ sáà mo já wèrè ni ayé fẹ́ bàjẹ́ ni mo ti fẹ́ jẹ náà 5. bọ̀dá Sàámú ẹ ṣé gan mo dúpẹ́ lọ́wọ́ yá bàbá ò bá jẹ mí ṣá lọ́pẹ́lọpẹ́ yín. bọ̀dá jẹ ni ojú lórí burúkú ni yìí níyẹn kí ni. ẹjọ few minutes ago ni mo ya wèrè ẹ má lù mí. wèrè wo lẹ yà ṣe ń ṣe èrè ni. no àní few minutes ago ó ní mo ya wèrè ẹ má lù mí ẹjọ. kò nọ́mà o. tani ò nọ́mà. kò nọ́mà o bọ̀dá Sàámú ṣé bọ̀dá Sàámú. kò nọ́mà o. mo ṣe ya wèrè ni ẹ má lù mí. wàhálà ìbáyọ̀ bá ń ṣe nìyẹn jọ scope ni gbogbo ilé jọ. bọ̀dá Sàámú ẹ bá gbé dẹ́sì náà. ẹ jẹ máa ṣe nìyẹn. ọ̀gbẹ́ni wàhálà irọ́ ni bọ̀dá Sàámú tẹ̀ mọ́ ò lè ya wèrè ó sì máa ya wèrè scope ni bọ́ọ̀ máa ṣe fún wa ládùúgbò nìyẹn náà. nísìrò bọ̀dá Sàámú tèmi mọ̀ wọn kì í ṣe wọn báyìí o. bọ̀dá pé ọgọ́ ti ya wèrè torí wọ́n ti jẹ́ kẹjẹ wá ó dàgbà ẹ ti ṣe bọ̀dá Sàámú ò ya wèrè. ọkọ tí mo sọ fún ẹ jàre wọn ní tiwọn lọ́wọ́ lóòótọ́ bò wọ́n tó ń ṣe yìí lè ti pọ̀ jù wọ́n ti ya wèrè lílé tí mo ń wò yìí o. pẹlẹbẹ nǹkan tó sọ yẹn ò yé mi o bọ̀dá Sàámú ṣe ó ya wèrè àbí kí ló sọ lọ. bẹ́ẹ̀ náà bí ni àtàlọ́lá tí wọ́n bọ̀dà Sàámú àwọn ibi tó yà sí o. ẹ wò wọ́n ní bọ́sẹ̀ sọ́wọ́ bọ̀dà Sàámú Yoshibi lórí pọ́n bí bàbá ṣe já wèrè nìyẹn. ṣé ń fẹ́ra wọn ní. irú question wo lẹ ń béèrè yẹn èwo ni ṣé ń fẹ́ra wọn ni ìgbà tẹ́ ẹ̀ mọ̀ ọ̀rọ̀ love ìgbà tẹ́ ẹ̀ love rí ṣé mo kó ọ̀rọ̀ love ó wà emotional gan ẹ mú bí bó ṣe gbogbo lóyún báyìí ó bímọ báyìí kí ni yẹn ó spark lórí wọn ni bó ṣe kọ́ra wọn ni ẹ bó ṣe jáwé ni ó bá ṣòfò. bọ̀dá Sàámú tí mo mọ̀ wọn ò ní àǹtí bọ̀dá Sàámú ò lọ́ọ̀bù àbí bọ̀dá Sàámú ò fọ́ ọ̀fọ̀ emotions kí ló wá ṣẹlẹ̀. ẹ sọ bẹ́ẹ̀ ogun ni ogun lélẹ́yìí o. ogun bá mi. májèsè bẹ́ẹ̀ lè rí. èmi kì í ṣe lẹ́yìn omi ìdílé mi kó tútù omi lọ sílẹ̀ mi dákẹ́ rẹ̀ ó sọ ọkọ mi lára. ṣé èmi tó jẹrẹ mo yẹ jẹ kó ní Ṣàngó ni mo ń sẹ́yìn lọ sí Dubai yẹn ni mo ti bọ̀ sí 30 minutes péré ni mo lọ ní Dubai tí mo fi débi ibẹ̀ ni wọ́n sọ pé kí wọ́n ṣe nǹkan kan. bọ̀dá Sàámú ẹni sùn ṣẹ́ṣẹ́ bọ̀dá Sàámú yà ẹ fàdálẹ̀ Dalójẹ́ Sàámú sọ́díkù lórí jẹ́mọ̀ dọ́dọ̀ wọ́n ní pé ẹjọ́ mo ní ìdí ẹsẹ̀ òsì èèyàn gan ẹni tó bá lọ́ọ̀bù mi tó lè fún ẹsẹ̀ òsì ẹ̀ ọmọ pupa ẹsẹ̀ sí ẹ máa ṣiṣẹ́ ọmọ pupa ní ẹsẹ̀ òsì ẹ máa ṣiṣẹ́ ẹ máa gbẹ̀rù ọmọ pupa ẹsẹ̀ òsì. kí ló ń tẹ̀sẹ̀ ẹ bí kí báyìí kí ló ń jẹ. ọmọ gbé wé tirẹ̀. fún mi lẹ́sẹ̀ òsì mo tọ́ ní kí n mú ẹ̀rẹ̀ ẹsẹ̀ òsì máa jẹ́ ẹ̀gún ẹsẹ̀ òsì ó máa jẹ́ ògùn ó máa jẹ́ ẹ̀gún. ẹ máa mẹ́sẹ̀ sí lọ ẹ máa mẹ́sẹ̀ sí lọ ẹ máa. ẹ máa mú lọ. Mistake.
mistake báwo mi fẹ́ ṣe báwo mi fẹ́ ṣe mà mo ṣe mistake mo ṣe mistake ẹ wo mo ṣe mistake bàtà ẹsẹ̀ òsì ni mo mú lọ etí òsì náà ni kí n mú wá àwọn ní pé kó jẹ́ ti tóbìnrin má sáré mo fẹ́ bèrè question tó bá sáré mà lé ẹ̀ mú mà fi síbi ìdí ẹ̀ jọ sọkùnrin ni yá àbóbìnrin ta lóbìnrin náà ọkùnrin lẹ́yìn méjì obìnrin náà ní kí n mọ etí òsì obìnrin náà ní kí n mọ. ṣé bọ́dá Sàámú kọ́ ló lọ yìí. wàhálà bó ṣe ń rí mo rí. nǹkan ti dé. bọ́dá Sàámú ló ṣe gángan kan káàkiri. bọ́dá Sàámú ya wèrè. pásítọ̀ bẹ́ẹ̀ ni o ṣàdédé lọ́dún kìíní bọ́dá Sàámú dédé dé ẹnì kan tó jókòó sí ibà wọ́n ṣe gba bàtà iná níyà ọ̀ ẹ̀sọ̀ òsì ìfá àtẹ̀sọ̀ òsì lọ́mú lọ. bàtà ẹsẹ̀ òsì àǹtí ẹ̀jọ́ ṣé wọ́n mọ ẹni yẹn rí ni àti pé kí ni wọ́n fẹ́ fi bàtà ẹsẹ̀ òsì ṣe náà. àwọn ọmọ ẹni náà rí ni o. ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ jọ̀ọ́ kí ló ṣẹlẹ̀ sí bọ́dà Sàámú gangan tó fi ya wèrè. kódà ní tẹ́mi gan fẹ́ béèrè nìyẹn pé ó sì máa ní tó ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ jọ. ẹ wò wọ́n ní bọ́dà Sàámú bá pé Yoshibi lóyún kọ́dẹ̀ bímọ bó ṣe já wèrè ni. Jesus Christ. Jésù Kristi. Pásítọ̀ bẹ́ẹ̀. Ẹ wo ọmọ bẹ̀ yín lórúkọ ọlọ́ ìwọ̀n ọmọ òjò tó kú sókè yìí. Kó tó ní kọ́dà tó pásítọ̀ bẹ́ẹ̀. Ẹ bẹ́ wá sí bí ọlọ́ọ̀ kó bẹ́ wọ́n dá bọ́dà Sàámú padà. Àní mo ṣe mistake. Mo ṣe mistake. Bàtà tí mo gbà lọ, ẹsẹ̀ òsì mo mú lọ. Ọ̀rọ̀ ẹsẹ̀ òsì kan lọ ní pé kí n mú wa wọlé tí òsì náà ní kí n mú wa. Mo dáná. Bọ́dà Sàámú. Àní etí òsì náà ní kí n mú wa. Bí mo ṣe wà etí òsì ni mo ní. Mo ní díẹ̀ kan. Bọ́dà Sàámú. Bọ́dà Sàámú. Mo fi Kristi bẹ̀ yín. Mo fi Kristi bẹ̀ yín. Bọ́dà Sàámú. tá à ń sọ nìyẹn ṣé wọ́n téèyàn bá wà níbì kan tọkùn ẹ̀ bá balẹ̀ ó máa sùn ó máa hun irú wẹ́kọ̀n bá kálá wò lélẹ̀ bọ́dá Sàámú ya wèrè kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ jẹ́ sọ fún un. bọ́dá mi ì mọ oorun burúkú yẹn tó gbé mi lọ lọ́sàn-án yìí bí mo ṣe sùn tí mo ṣe lálàá nìyẹn o ẹ wò tẹ́ ẹ bá mọ orí òkè tí inú àdúrà ti ń jó gidigidi ó máa bẹ́tà kẹ́ tètè gbàbẹ̀ lọ o àní sórí burúkú o ìdààmú ò ní dé bá wa o ọlọ́run ní jẹ́ àjẹsán fi hàn ta o. ọ̀tá báwo ṣé wọ́n lọ́ta bó ṣe wà. bọ́dá mi mo lọ́ta ta ló wà láyé tí ò lọ́ta. olóṣì olọ́ta lọ́mọdé ààrẹ òun ti kékeré nọ́ọ̀sì trauma ọ̀tá o ti mọ̀ pé olọ́ta wa nọ́ọ̀sì trauma yẹn láti kékeré o máa lọ́ta wọ èjì arúgbó ẹni tó o bá ti ní lọ́kàn wípé ọlọ́run nìkan ló tóbi jù èmi ò lọ́ta bí mo ṣe wọ èmi lọ́ta ara mi o èmi ni mo kógun jára mi èmi ni mo dẹ̀ ṣẹ́gun ara mi. ọ̀tá wo ló ń wà níbì kan ohun tó bá mọ̀ kó o ní kankan tó fẹ́ sọ kó o jáde lọ torí bó ṣe ṣẹ̀fẹ̀ pé ẹni kó bá wá nǹkan tí màá jẹ. bọ́dá mi ti ìgbọ́n nǹkan tí mo fẹ́ sọ. kí ló fẹ́ sọ. ó dáa bí mo ṣe ń sọ lọ mo lálàá lójú àlá mi mo dẹ̀ rí pé Yoshibi lóyún. kí ló tó dákẹ́ máa sọ̀rọ̀ lọ mò ń gbọ́ ó lóyún ẹ̀. a ní Yoshibi lóyún. mò ń gbọ́ kí ló kù. ó dáa nígbà tí Yoshibi wá lóyún tán tó wá sọ fún yín pé Yoshibi o wọ́n ti lóyún o ẹ ṣe ya wèrè nìyẹn. bẹ́ẹ̀ ni. èmi ṣe kí ni. ẹ ya wèrè. èmi ẹnu yẹn máa padà bá yé ẹ̀jẹ̀ mi. bọ́dá mi ibi nǹkan tí mo rí ni mo ní kí n sọ fún yín náà. wọ́n sọ pé Yoshibi lóyún ìyẹn ló máa wá jẹ́kọ̀ọ́ta tèmi ya wèrè àfi kó yà jàlá àfi kó jẹ́ àlá ni o kí ló fẹ́ èmi ibi tó bá wù Yoshibi kó bá yé ẹ lọ tó bá wù kó fa yé ẹ ṣe àbọ̀gbọ̀ kí Yoshibi bí ìbẹ̀rin kó bí bàrùn fúnra ara mi máa tún wà bẹ́ẹ̀ tó bá invite mi máa tún débẹ̀. ẹ wo bọ̀dá mi nǹkan tẹ̀mí ṣàrí ni mo sọ yẹn mo ní Yoshibi lóyún lójú àlá mo dẹ̀ ní pé kí wọ́n sọ fún yín pé ìgbà tó sọ fún yín ẹja wèrè yín ẹ dẹ̀ bẹ̀rẹ̀ sí ní nọ̀mí bíbá yìí. ṣé o mọ̀ pé wàá fírèmù nǹkan tó wàá sọ fún mi. ẹ̀mí mi sọ pé wàá fírèmù ẹ̀ ní oorun orí burúkú wo ló sọ pé o sùn lọ́sàn-án. bọ̀dá mi mo kàn sùn ni mo dẹ̀ lálàá mo dẹ̀ ní kí wọ́n sọ fún yín nǹkan tí mo rí. pé Yoshibi lóyún lóòótọ́. Yoshibi lóyún. Are you sure? ó wà lára yín abẹ́ẹ̀ rí nǹkan ọ̀rọ̀ yín ti yé mi. wà lóyún kò ní
ó ní tiẹ̀ mà ní tèmi. Àlọ́ kàbọ̀ kan ò sí níbẹ̀ o, Saamu bọ̀dá Saamu Alajo. Èmi fẹ́ gbọ́. fún mi lẹ́ẹ̀kọ̀ọ̀kan wéèrí ni o. Bọ̀dá Saamu. Báwo ni? Ẹ káàsán. Ẹ kújọ́ mẹ́ta. Bọ̀dá Saamu. Kí ni? Ó mà ga o. Bọ̀dá Saamu, ẹ̀yin lè jẹ́ kí n mọ̀ wípé ẹni tó kù ní tiẹ̀ gbé. Nítorí ká tó dénú àdúgbò yìí àtìgbà tá a dénú àdúgbò yìí gbogbo èrò ẹ̀yin àti Yoshibi tá à ń gbọ́ àdẹ̀wá rí Yoshibi mọ́ gbogbo ẹ̀dẹ̀ lọ ẹ̀yin inú ẹ̀dẹ̀ wá wọn ẹ̀ béèrè wọn ẹni tó kù ní tiẹ̀ gbé o. Òótọ́ ni tó sọ ẹni kú òun ni tiẹ̀ gbé akàwé ọ̀rọ̀ ńlá ni ọ̀rọ̀ oníṣe ni orí ẹ̀ pé àmọ́ jẹ́ kí wá jẹ́ kékeré kan yẹ ẹlòmíì máa ń kú tó jẹ́ pé àwọn èèyàn wọ́n máa filẹ̀ pé ìyẹn máa wà lára wọn àágọ́ nìyẹn máa wà lára wọn tọ́ọ̀ nílé handle ẹ̀. wọ́n máa wà aggrieved. wọ́n máa wà aggrieved titious tán máa wà yẹn aggrieved titious tán wà yẹn ìyẹn ló máa jẹ́ kó máa rò ẹlòmíì àdẹ̀wà ronú tí ò bá wá careful torí ẹni tó kú tó fi ronú yẹn àdẹ̀wà ṣe kí ni àdẹ̀wà kú àwọn ìyàwó máa sọ wọn á ní nítorí ẹni tó kú yẹn ló ronú ẹ̀ títí tó fi ṣe kí ni o tó fi kú àbó orí nǹkan nítumọ̀ wípé ẹni tó kú yẹn tiẹ̀ ò gbé lọ́dọ̀ tiẹ̀ ó ronú yẹn kú ni jọ̀mọ́ á fẹ́ béèrè yẹn ọlọ́run má jà ríbi torí bó ti gbọ́rù ẹ̀ ti pẹ́ lóòótọ́ kí ló pa Yoshibi. ọlọ́run ò ní jẹ́ àgbọ̀pọ̀ kù a kàn rí pé àríwọ̀n iná ẹ̀dẹ̀ ń dágbádùn ládùúgbò ẹ̀ ń dárìn ẹ̀ ronú Yoshibi mọ́ ẹ̀ wá wọn ẹ̀ béèrè wọn. kò ní yẹ ọ̀tá ẹ̀ ọ̀tẹ̀ báwo ni mo ti ẹ̀ ṣe pé fún ọ̀tẹ̀ lè ẹ̀bùn mi lọ́la ó dẹ̀ lè jẹ́ fáǹsì mi kò ní yẹ wọ ayé ò ní run kí ló dé èpè ni máa ń fẹ́ ṣẹ́ fún àdúrà ló ń wá. torí ẹ̀nà àdúrà ni mí. ẹni èpè ni ẹ orí ẹ bàjẹ́ ní èpè ni ẹ jọ látìgbà tó o ti rí Yoshibi nínú àdúgbò jọ tó Ọlọ́run ìwọ àtọkọ ẹ ṣe gbangban kíríǹjì gbà. torí kí ni kọ́tà ṣe fẹ́ra wa nìyẹn. olórí burúkú nítorí kẹ́ ẹ máa jìnra yín lọ́kọ ẹ ṣe fẹ́ kọ́ máa lu ẹ̀ mọ́lẹ̀ ó lọ́kọ́ ṣe fẹ́ kò sí wàhálà tó bá ti jẹ́ pé torí ẹ̀ lọ́kọ́ ṣe fẹ́ o ò lè lọ́pọlọ so dídúró tí mò ń bẹ́ẹ̀ dúró ìmọ̀ ń waste time ni. bó o ṣe waste time mi Ọlọ́run waste time ẹni Ọlọ́run waste time ẹni ẹ̀yin onírànú òṣì. ẹ̀yin lẹ́dẹ̀ mọ́. wòran olóṣì lọ́mọ kékeré ara ẹ̀ wo ṣèpù díẹ̀ wèrè máa bá mi sọ pé ẹ̀ ní kú ni tiẹ̀ gbé kí ló kọ́ mi pẹ̀lú Yoshibi ibi tó bá wù kó gbà ibi tó bá wù Yoshibi kó gbà I don't want to see her again. Saamu Alajo. ìgbà wo lẹ sọ pé bùdá Saamu máa dé báyìí. ọ̀nkú ẹ ṣáà gbọ́ nǹkan tí mo sọ fún yín tẹ́lẹ̀ mo sọ fún yín pé wọ́n ti jáde tó bá ti dé ẹ máa rí wọn náà. Mr. Long ẹ̀yin ẹ̀ tẹ̀ ní sùúrù tí ọ̀nkú ṣé ní báwa gan ṣe wà yìí àwa gan a máa ń gba kámú fún wọn ni èmi máa suggest bóyá kí ẹ ṣeré lọ àbí bóyá kẹ lọ wá nǹkan rà bóyá by the time tẹ bá máa fi yí padà dé wọ́n lè ti dé ńgbà yẹn. kí ló fẹ́ lọ wá rà o. ẹ wà lọ́kì. kí ló fẹ́ wá rà. ọba dé. káwọn èèyàn mẹ́rin àwọn oníbàárà mi rè alfa ṣé kò sí já. dáadáa la. kí ló ṣẹlẹ̀. torí àwọn òwe ilẹ̀ tó wà lọ́wọ́ yẹn la ṣe wá torí ẹni tó fẹ́ ra lẹ̀ yẹn ó ti wà around by. ṣé kìí ṣe ilẹ̀ tó wà ní gbóná kàbẹ́. bẹ́ẹ̀ ni exactly. ní gbóná kàbẹ́ tá a bá ti jáde níbi géètì yẹn owó tó ti dẹ́. ẹ ní sùúrù ẹ wá ẹ jọ ìgbà wo ni ẹni yẹn máa dé gọ̀gọ̀. bùrọ̀ Sam ṣe fẹ́ gbọ́ alẹ́ òní léni lẹ́ni ẹ̀ máa dé. kó dé ní 12 lóru abẹ́ gbọ́ mo lè ṣèṣọ́ òru torí owó mi ò súnlé o mi ò súnlé o sí problem. òwe wà lóde ẹ jẹ́ kí n lọ gẹ́ẹ̀tì ẹ̀ wá ẹ máa fún wọn lága ẹ̀yẹ jókòó báyìí ẹ máa bọ̀ ẹ jókòó báyìí mo ń bọ̀ kí n kàn gẹ́ẹ̀tì. ẹ má wà fọ́nra mọ́ ẹ má bínú sí kọ́tí mo sọ. ayọ̀ àti ojú mi ń kó yìí ni o ẹjọ tó lọ́nà kálí. bọ́dà mi ṣe sùúrù o akọyin sẹ́ni tí mò ń wo yóò jọ ti Yoshibi o. ta ló ń jẹ́ Yoshibi. bọ́dà mi Yoshibi. ilé ìwé tó ń jẹ́ Yoshibi ta ló ń yọ̀kẹ́. ṣé ẹ̀ mú Yoshibi. stand up. àbòkí èrè báyìí dídá. Yoshibi ni o. ẹ ṣàrí pé mo ń sùn ẹ̀dẹ̀ ń disturb mi. o sùn kò ní dá fẹ́ kọ́lá lẹ́gbẹ̀rẹ́ máa fọ́ kiri mẹ́rin lórí o sùn bá wo orun orí burúkú lọ
kí tó fi wọnú yàrá mi ẹ̀ẹ̀kan tí mo fẹ́ wá múwèé fáwọn tó wà tábúlẹ̀ sílẹ̀kùn lẹ́kọ̀ọ́ sí kí ló wà lórí bẹ́ẹ̀dì mi kí ló wà lórí ayé mi. Saamu, ẹ take it easy now. Ẹ dẹ̀ ń pariwo lé mi lórí. Ẹ ṣàrí condition mi. God will punish you with your condition. Kò ní dá pẹ̀ pẹ̀lú condition òṣì tó ló wà bí. Èmi ni mo fún ẹ lóyún ni àbí kí ni mo wò yìí. Oyún ni bọ̀dá mi. Ṣóyún rè? Oyún ni. Ṣé èmi ni mo fún ẹ lóyún ni? Lọ sí ọ̀dọ̀ ọkọ ẹ̀. Ọlọ́run jẹ́ kó bí láyọ̀ àtàlàfíà nílé ọkọ ẹ̀. Èwo wá níbi tó wá sùn sí. Kí ló kàn mí pẹ̀lú oyún tó ní? Tell me kí ló fẹ́ kàn mí pẹ̀lú oyún tó ní? Máa fọkìní mẹ́ máa fọkìní mẹ́ lórí. Máa fọkìní bọ̀ bàtà kọ́ jáde kó nìyà mi kò ní dá fún ẹ. Bàtà má jẹ dẹ́rọ kó gbóyún orí burúkú ẹ̀ kó gbé lọ bẹ́ni tó fún ẹ lóyún òṣì èrè tó bá jẹ́ pé mo ní opportunity ni kí n kàn yọ oyún kí n yọ sẹ́gbẹ̀ kan báyìí kí n lù ẹ̀ dáadáa tán kí n dẹ̀ dòyún padà sínú ẹ̀ ní ìyẹn ní ò bá ti pè ọlọ́run dẹ̀ máa fún mi lágbára láti ra scan yẹn tí èèyàn máa lè fi yọ oyún kúrò nínú obìnrin tó bá ṣe tó bá wù tán tó lè máa dóyún padà ìwọ torí ẹ ti dàrú wàá gbóyún òṣì ó gbé wá sínú ilé mi mo dédé bá nínú bedroom mi ni ó sùn síbẹ̀ ni ó sùn kàkà sínú bedroom mi ni bẹ́ẹ̀ ni pé mo mọ̀ pa oyún you are very sick kí ni tó wà nínú ilé mi náà oyún òṣì tó lọ ní o wá gbé kámi mọ́lé kí n lè máa sá lọ àbí kí n lè gbóògùn jẹ àbí irú ọ̀rọ̀ wèrè tẹ́lẹ̀ ìsọ tó lóhùn lálàá. pé èmi wọ́n ní òsì bíbí mọ́ wọ́n ní òsì bíbí mọ́ kí mo yàgòrè ọlọ́wọ́ ní jẹ́ kí n yàgòrè là jẹ́ mi. orí ẹ̀ yí dànù anything tó jẹ mọ́ emotion tó jẹ mọ́ feelings tó wà lára mi sí ẹ ó ti kúrò go and perish go and perish. Saamu, ṣó wá yẹ kó dẹ̀ wá tán bẹ́yẹn náà ni ẹ ti ẹ̀rọ ti condition tí mo ti ẹ̀ wà kẹ́tì ẹ̀ feel fún mi kẹ́tì ẹ̀ wò pé kí ni ẹ̀dẹ̀ ń sọ pé kí n lọ perish brother Saamu it's not. kí ni mo fẹ́ fìlì fún ẹ feelings wo ló expect látọ̀dọ̀ mi àbúrí ẹ ti dàrú ìgbà tí wọ́n fún ẹ lóyún tí wọ́n ta kaka ẹ wèrè bó dé mọ̀ kó máa lájọ́gì bí wèrè àti full time ẹ àti extra time ẹ nínú ilé kó tó di kan lónù ẹ wáyìí nínú ilé yìí a ní sọ̀rọ̀ tá ẹ sọ̀rọ̀ ìdí ló máa kọ sí mi aṣèrè ìgbà tí wọ́n fún ẹ lóyún kò ní bó ṣe ń sound ó máa dédé kọ̀dí ni mo dé mọ̀ pé kò sí bó ṣe lè wù kó rí dọ́gì náà ti máa fún ẹ lóyún dọ́gì náà máa ṣe fún ẹ nígbà tó fún ẹ lóyún torí wọn ò lè ṣe missionary fún ẹ láyé ìkóyúndé torí ò ní farabalẹ̀ wèrè burúkú ẹ lẹ́nu gbẹ́gẹ́gbẹ́gẹ́ ibi tó o ti rí extra key tó fi wọnú yàrá mi tó o sùn síbẹ̀ má mọ̀ ẹ tó ṣílẹ̀kùn fún ẹ má mọ̀ tó bá lè jẹ́ wọlé wọlé má mọ̀ wèrè burúkú kò ní yẹ bó ṣe padà wáyò nǹkan máa ṣe bó ṣe padà wáyò torí wọ́n fúnra rẹ̀ lóní kí nǹkan ṣe. bọ̀dá òṣì bọ̀dá gòrò ìdá bọ̀dá wèrè ìdá gòrò sílẹ̀ wá bọ̀dá yìí kí mo ṣe ń lọ bọ̀dá fún gbọ́ pápá ìwọ ọmọkùnrin sórí pé èèyàn burúkú ni ẹ sórí pé èèyàn játijàti ni ẹ láti gbogbo ọgọ́ tèmi àti ẹ ti jọ fojú wí nínú lẹ́yìn sórí pé time waster burúkú ni ẹ ó wá lọ gbé ọmọbìnrin kan wá ó wá fi hàn press mi nínú lẹ́yìn ẹ wá ṣe mí játijàti ẹ wá ṣe mí gbàgbọ́ síra yín ẹ̀yin méjèèjì wá fìtì náà tèmi nínú lẹ́ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ládùúrú kan tèmi àti ẹ ti jọ ṣe nínú lẹ́yìn ládùúrú kan tó ti fojú mi rí nínú lẹ́yìn ṣó wá yẹ kí wọ́n máa press mi ṣé nǹkan tó tọ́ sí mi nìyẹn ṣé nǹkan tó yẹ kó jẹ́ èrè mi nìyẹn ìwọ bọ̀dá burúkú ìwọ bọ̀dá time waster òṣì wo mo ní kí wọ́n sọ fún ẹni o I have had enough mi ò ṣe mọ́ ìsí mo ṣe nílé yìí ó ti tó ìtẹ́ fojú mi rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ nínú ilé ó ti tó I'm going for good tí n bá dẹ̀ padà wá sínú ilé tí n bá padà wá sínú àbí tí n bá wá ẹ tí mo bá wá ẹ mo tuntun sọ lẹ́kọ̀ọ́ tí mo bá wá ẹ kí nǹkan ṣe mí wá gbọ́ o tí wọn náà bá wá mi tó bá wá mi wọ́n bọ́dà burúkú yìí kò ní ta fún ẹ èèyàn burúkú èèyàn òṣì àgbáyé òṣì. Jeremiah, Jonathan, Alani, Saamu, má ṣe bẹ́ẹ̀, gbọ́ wálẹ̀, Jonathan, gbọ́ wálẹ̀. Èmi time waster. Time wo ni mo waste nínú ayé náà? Kọ́mọ àpàdà sí ẹ́. Ó ṣépè fún mi. Ó sọ fún mi wípé tèmi bá wá òun kó má dáa fún mi.
àtìgbà tó ti sọ ọ̀rọ̀ yẹn báyìí gbogbo tó wà lára mi gbogbo ìdè tí wèrè yìí fi dè mí ó dẹ̀ já pátápátá. Mo wá rò pé Ọlọ́run Olúwa mi kí ló lè fà á tó máa jẹ́ kẹ́nìkan jẹ gàba lórí mi tó máa jẹ́ kóbìnrin àtẹ̀yìntọ̀ kó jẹ gàba lórí tẹ́lẹ̀ ìbá tiẹ̀ wà àtẹ̀yìntọ̀ abẹ́gbọ́ kọ́kàntọ̀ látẹ̀yìn ó máa dàbí ìgbà tí páìpù fọ́ ni torí kò fi rẹ̀ lọ́kàn balẹ̀ ẹ wò ránṣẹ́ bí maternity leave ló yẹ kí wèrè wá kí ló wá ṣe bí kò sí inú gbogbo community mẹ́wàá wa tó bá wà bẹ́ẹ̀ máa ti mọ̀ kí ló wá ṣe bí báwo lóyún ṣe fẹ́ dúró orí ọmọ yẹn ti wọ́ mú etí láti bẹ̀rẹ̀ ẹ̀sìn tó ń lọ káàkiri orí ọmọ ti wọ́ wà á ríran wọ ọlọ́mọ jẹ́ òbòdì kúrò bí go back lọ bá wọn family ẹ kó lọ bẹ́ẹ̀ni tó fún ẹ lóyún tó o bá bí ìbejì gbé wá máa fún ìbejì ẹ máa fún ọ lówó tó bá wù ẹ tó o bá bímọ tán àbí tẹ́ ẹ bá fẹ́ àbọ̀gbọ̀ tẹ́ ẹ bá fẹ́ tún wẹ́dì yín ṣe pé mi máa wá lùlù bẹ́ẹ̀ máa wá kọrin bẹ́ẹ̀ mi ni mo sọ bẹ́ẹ̀. kó ló dùn mọ́ dùn. kọ́lọ́mọ jọ́gọ́jọ́gọ́. ẹ má pè kọ́lọ́mọ jọ́gọ́jọ́gọ́ mi ẹ dákẹ́. ẹ ṣí èrè burúkú orí ẹ ti dàrú. ẹ̀yin èèyàn ẹ wá o tó jẹ́ pé ẹ máa ń rò lọ́kàn yín wípé táwọn bá ti kúrò nínú ayé èèyàn ó ti tán nìyẹn fólítọ̀hún irọ́ ni you will be where you will be at that particular time that God wants you to be there. tójú ẹ bá ṣú kò sẹ́dà tó lè ní kó má rọ̀ àfi tó bá wọ Ọlọ́run nìkan anybody ò lè halẹ̀ mọ́ ẹ pé kó kúrò nínú ayé. bẹ́ẹ̀ ni bá fẹ́ máa lọ kó máa lọ Ọlọ́run tó dé ẹ mọ̀ gbà ìgbà tí ìyá mi bí mi ṣòwò abẹ́ ni ṣebí ìgbà tá a jọ di adult lájọ pàdé àbá pàdé lẹ́nu iṣẹ́ kódà kó jẹ́ wo ló wáṣẹ́ yẹn fún mi tó o bá padà lẹ́yìn mi tó o lóò ṣe mọ́ gbójú Ọlọ́run á ṣe tiẹ̀ ká ẹni tiẹ̀ Ọlọ́run á tẹ́ tiẹ̀ lágbára Ọlọ́run kò sí bó ṣe wù kó rí lọ gbogbo feelings tó wà nínú ayé mi sí ẹ o ti tán pátápátá kó kúrò bí ni tọmọtọmọ ẹ kó kúrò mi ò gbọ́dọ̀ kọyìn sẹ ẹ sà ẹ̀yin ò mọ bí ìdè yẹn ṣe lè tó nínú ayé mi ni ìdè yẹn já kan ráúráú ni nínú ayé mi ó ní mo sọ pé ìdè mi já ìdè mi já o hallelujah mo délé ayọ̀ ìdè mi já hallelujah mo délé ayọ̀. Ìbọ̀dẹ̀ mi já fún ẹ. A kò bá má jẹ́wọ́ jọ ṣe bí wọ́n ló pè mí. Ẹ sáré pé Yoshibi àwọn òde ní lọ náà. Ẹ ló Yoshibi ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ibo lẹ́yìn máa ń gbé fún yín síná mo ti ń pe nọ́mbà yín láti bí oṣù kan sìn ẹ rọ́wọ́ gbé fún ìyá gbogbo ibo lẹ mórí lé. Ẹ wo mo ní kí sáré sọ fún yín ni o èmi ti padà sílé o. Betray àbí ti bá wo bá mo ṣe betray yín ṣé ti bá betray yín ṣé máa pè yín pé mo ti padà sílé. Ẹ wo bọ́dá Saamu welcome mi ni ládùúrò nǹkan tá a ṣe fún wọn gbé ládùúrò nǹkan tá a fojú wọn rí ifá mi ìbílẹ̀ kan tẹ̀lé welcome mi bẹ́ẹ̀ yẹn èmi ṣáà ti padà sílé o. Ẹ mọ̀ nǹkan tẹ́mi wá fẹ́ dọ́gbọ́n sọ fún yín báyìí èmi fẹ́ kẹ́yìn náà padà sílé o. Ẹ farabalẹ̀ kẹ́gbọ́n nǹkan tí mò ń sọ jàre. Ẹ wo báyìí lẹ ṣe máa ṣe mo fẹ́ kẹ́ wá sínú ilé ìpadà kọ́ ọ̀nà yín kan fún yín níyì kó jẹ́ pé respect lẹ́yìn máa gbé wọlé padà VIP treatment ló máa gbé yín wọlé. Ẹ ní sùúrù kẹ́ farabalẹ̀ kẹ́gbọ́n nǹkan tí mo fẹ́ kẹ́ ṣe. Ẹ mọ̀ nǹkan tẹ́yìn máa ṣe ẹ̀yin ẹ ṣáà rọra wá ṣọkun kẹ́ ẹ dì sínú ìbá àwọ̀ ìbá sórí kodò kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ pẹ́ lóyún. Ọgbọ́n yẹn ló lè wọ́ ọkọ̀ because tí bọ̀dá Saamu bá rí yín pẹ̀lú oyún wà láìtàlẹ̀ sí wọn bìlẹ̀ wọ́n máa sọkún ni wọ́n máa fọ́ ọmọdé pé break out wọn ni. Ẹ wo ọmọ olórí burúkú ìjọsí ọmọ kútakùn tẹ yẹn ó sì wà nílé in fact ó ń victimize wà nílé ni as a matter of fact ṣe fẹ́ gbọ́ tuntun ó sọ pé òun máa fẹ́ bọ̀dá Saamu kókò dẹ̀ sí nǹkan tí júbítà ẹnì kọ́kọ́ máa ṣe sí. Tẹ bá ti mọ̀ pé ẹ̀fẹ̀ kó rí bẹ́ẹ̀ á bẹ́tà báyìí ọgbọ́n tí mo sọ fún yín pé kẹ́ dá yẹn oníkẹ́ tètè dá o kẹ́ ṣe dí kẹ́ mọ bẹ́ẹ̀ ṣe máa rí ìjọ oyún kẹ́ mọ̀ ṣe kẹ́ ṣáà wá ṣe ń pè mí èmi bẹ̀bẹ̀ wọlé nínú actually bọ́ọ̀dọ̀ wọ́n gbà mí mo fẹ́ kẹ́yìn kó yẹ pé bọ̀dá Saamu báyìí lọ́wọ́ máa rábàbọ̀ lọ́wọ́ máa rákòpọ̀ wọ́n máa dọ̀bálẹ̀ wájú wọn máa bẹ̀yìn ni. Tẹ bá ti wá di oyún yẹn wá ẹ máa wá sọ fún bọ̀dá Saamu wípé ẹ lè gbà láti ṣe oyún tán bá ti lè gbà láti lé ọmọ olórí burúkú kúntakúntè yẹn síta pẹ́yìn náà máa ṣe oyún yẹn. Tó bá ti wá lé ọmọ wèrè yẹn dànù tán ẹ̀yin máa wá faṣọ yẹn yọ
bó ṣe máa work nìyẹn o. Olórí burúkú àti ti court fún ṣá. Ẹ jẹ́ lọ tún pé nínú ilé yìí. Yoshibi. Ìyá àtẹ̀yẹ tó sọ pé mo máa gbà ṣó ni mo gbà yìí. Ó wá ń jójó ẹ̀sìn, wọ́n sọ pé dèjà, ìwọ náà wá ń jójó ìyà tó sọ fún mi. Ó ní kí n gbé oyún wá síbí kí n pretend bíi pé mo lóyún, kí n wá gbé oyún kábọ̀dà Sàámú mọ́ bíbá ìpé tó bá rí mi pẹ̀lú oyún nínú, ìpé tí kúnlẹ̀ tí ọ̀yàyà náà máa fi bẹ̀ mí, ìpé kí n padà wá síbí. Kò lè dáa fún event planner. Event planner tó plan gbogbo eléyìí kò ní yẹ èmi àfi ìkúnlẹ̀ bẹ́ẹ̀ ìwọ. Mo dáràn ẹ wòrán. Lẹ́dọ̀ọ́rù eléyìí wò. Èmi lẹ́sẹ̀ gbogbo eléyìí fún. Orí yín ti bàjẹ́ dànù. Hello, you're deceiving yourself. Eléyìí tó tún ṣe inú ti bí mi fún àwọn boy. I am boiling. Boiling. Èmi náà notice pé gbogbo ọ̀rọ̀ tẹ́ tó sọ látàrí ó ti pọ̀ jù. Ẹ mọ̀ kó bóyá kẹ́ wọlé kẹ́ relax. Ẹ jẹ́ ká wọlé. Kò dẹ̀ ní dáa fún ẹ. Kò ní ṣe. Mo bẹ̀ sọ̀rọ̀. Àwọn àgbààgbà dúró à ń sọ̀rọ̀ tó wà very very important. Jọ má bínú ní level tá a wà yìí, ṣó yẹ kó wà ń bẹ̀. Olórí burúkú ara ẹ̀ ó tún ju ẹnu sí. Ìwọ Ọlọ́run ọba àlàyé. Ó bá dẹ̀ jọ nínú àánú ẹ̀ kó dá ògo tó sọnù nínú ilé kó dá padà. Olórí burúkú ògo wo ló lọ? Àṣìírè ògo wo ló kó nínú ilé tó fẹ́ dá padà? Ṣọ́bọ̀ kí bí mo ṣe ń gé ẹ lọ́wọ́ ló bọ́ òrùka. Má gé gbogbo owó yẹn tán o ò ní rọ́wọ́ mú òrùka ńlẹ̀. Àgbà tó ti dé náà sọ pé back to back wèrè náà ló bẹ̀rẹ̀ sí ní ṣe. Ìwọ ló tún pè wá kó lọ display oyún fún mi. Èmi àmà àsunkún. O lọ fọ́ọ̀mù àlà. No problem. Like I said, má lọ wá ọmọ kékeré kan tí màá fẹ́. Màá make sure kọ́ ọmọ yẹn ò ga tó mi. Màá make sure kò nídìí. Ó dẹ̀ lára dé oní round face. Ọmọ tí mo fẹ́ mi ò tí mọ̀ rí. Mo kàn sọ spec mi ó ní mo sọ kí wèrè kan má gùn pa. Ẹ wá ẹ̀yin tẹ́ fẹ́ gbàwé mi mọ bó ṣe máa jẹ́ o. I'm a bad mood. Mo dẹ̀ ní láti reset ọ̀bùlàgánsà mi. So I will go in there má lọ sùn di 9 alẹ́ onímọ̀ sùn láti fi restructure ayé mi. You can go and come back. Ẹ wá gbé mi tó bá dẹ̀. Àbọ̀dá mi ti máa ń tilẹ̀kùn mọ́ wa ní. Àwọn wèrè kan wà, ó rò pé àwọn lè lọ káwọn ti wá padà. Ní nǹkan tí mo ti ń tò ilé tí mo ti ń tò bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ ó wá fẹ́ wá dàrú kó jọ́ kó sáyè kó dẹ̀ ní dáa fún ẹ. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Oṣù máa parí mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Saamu Alajo. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi. Bó pẹ́. Májàra wájú ti bí fún wọn lówó